àdúrà fún aláàárẹ̀ yálà ẹ tó bá ní heart attack ni o àbọ̀ bá ní kidney problem àbọ̀ bá ní àìsàn kan tí ń dà láàmú nínú àgọ́ ara mo fi ọlọ́run tó lẹ̀mí mi mo fi búra fún yín wàlẹ́dì nafsibiyẹ́dì ọlọ́run wẹ ní bẹ́ẹ̀ sàn o bẹ́ẹ̀ ṣe àwọn wò yìí èyí náà gbìyànjú láti máa fi ṣọwọ́ sí ọmọlàkejì yín láti fi máa ṣọwọ́ fún àwọn ọ̀rẹ́ yín ìyẹn kẹ́ ẹ máa share rẹ̀ kẹ́ ẹ dẹ̀ máa gbìyànjú kẹ́ ẹ subscribe sórí péjì yìí Imam Olúwakẹ́mi TV Imam Olúwakẹ́mi TV lórí YouTube yín pẹ̀lú ògo ọba Allah subhanahu wa ta'ala àlàáfíà yóò jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa o insha Allah rahman ìrẹ́ ọmọ ìyá mi mọ̀wòrà rẹ̀ náà àdúrà tánàbí ní ká máa ṣe òun lélẹ́yìí tẹ́ ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ nígbà tí wọ́n ṣe operation fún sẹ́ńlá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam súrà kan ṣoṣo Ọlọ́run sọ̀kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run fi ròyìn operation yìí wọ́n ṣe operation yìí níbẹ̀rẹ̀ láàrin nígbẹ̀yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lá rẹ̀ rí ìkẹyìn ni o inú rẹ̀ sì dùn Ọlọ́run sì gbàdúrà pé ìrẹ́ ń sẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam mo ti bíya bùkátà rẹ o gbogbo ọwọ́ tí wọ́n náà bá ń wò mí àdúrà yìí dáa púpọ̀ ẹja máa ṣe àdúrà yìí lóore púpọ̀ ẹja máa ṣe fún àìsàn káìsàn tó bá ń ṣẹlẹ̀ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yin ọmọ ìyá mi àdúrà láṣẹ fún àwọn ògbà tó wà lórí ibùsàn tí wọ́n wà lórí àtẹ́wà lórí ìdùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí yálà nínú ilé ni o ní hospital ni o níbikíbi ni o kọba Allah kọba wò wọ́n sàn o insha Allah rahman bàá wí àdúrà yìí ní ẹ̀mẹ́ta kẹ́yìn náà kẹ́ ẹ wí tẹ̀lé mi tàbí kẹ́ ẹ mú gègé yín àyítàkàdá yín kẹ́ ẹ mú sílẹ̀ tẹ́ ẹ bá ti mú sílẹ̀ ẹ ó rí i pé àdúrà yìí oore ń bẹ́ẹ̀ oore ń bẹ́ẹ̀ o confirm tested and confirmed tested and confirmed the prayer of the Prophet Muhammad sallallahu alayhi wa sallam for sick people bó ṣe jẹ́ nìyẹn o ṣe ti sẹ́tẹ́mbà yìí ẹni bisimilahi rahman rahim ẹ tó wí o bisimilahi rahman rahim as'alullah al-azim kí mo pé o as'alullah al-azim rabbul arshil azim an yasfika bàá tún wí lẹ́ẹ̀kan sí abẹ́ méjì sí kó lè bá a ṣe déédéé láti lè gbọ́ àdúrà náà dáadáa lẹ́yìn bisimilahi rahman rahim as'alullah al-azim rabbul arshil azim an yasfika ẹ̀yìn kí n tún wí lẹ́ẹ̀kan sí as'alullah al-azim rabbul arshil azim an yasfika àdúrà yìí dá pọ̀ láti máa ṣe èyí tọ́lọ́run sọ tó jẹ́ súrà di súrà al-Qur'an tí wọ́n fi sọ pẹ́sọ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni súrà kan o súrà tí gbogbo wa mọ̀ náà ni o wàláhì súrà tá a mọ̀ náà ni súrà yìí ọ̀dà púpọ̀ láti máa ṣe gbogbo ẹnikẹ́ni tí wọ́n fẹ́ sọ pẹ́sọ̀ fún wàláhì súnmọ́ billahi alladhi la ilaha illa huwa tí ẹ bá lè ṣàlùwàlá tàbí tẹ́ ìbá láǹfà láti ṣàlùwàlá ẹ ṣe táyà mam tí wọ́n pè ní stand ablution wàláhì kí wọ́n tó sọ pẹ́sọ̀ yẹn pẹ̀lú ògo ọba Allah subhanahu wa ta'ala ẹ̀yin náà ó rí yàtọ̀ dáadáa o wàláhì ìyàtọ̀ kí náà ni súrà náà súrà yìí táwọn bàbá wa máa kà nígbà kan ní o wọ́n yẹ tó ń kàdí sí i súrà náà ni súrà tí gbogbo ayé mọ̀ tí gbogbo ayé mọ̀ sípò kí rẹ̀ kò bẹ́ẹ̀ sọ ọmọ kí ó tí ọ̀fẹ́ mọ̀ kò bẹ́ẹ̀ sàgbàlagbà tí ọ̀fẹ́ mọ̀ kí náà ni súrà náà òun náà là ń pè ní súratul Isra kí mo pé o súratul Isra súratul Isra yìí òun náà ni bismillahir rahmanir rahim alam nashrah laka sadrak
wa wada'na anka wizrak alladhi anqada dhahrak wa rafa'na laka zikrak fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa idha faragta fansab wa ila rabbika farghab. Pẹ̀lú ògo ọba Allah subhanahu wa ta'ala, gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣàdúrà yìí fún àìsàn fún ìwòsàn ara rẹ̀, ọba Allah yóò wo ẹnìkọ̀ọ̀kan wa sàn o. Insha Allah, gbogbo tí ń dà láàmú nínú àgọ́ ara, ọba Allah yóò bá àbútútù ṣe o. Ẹ̀yin náà gbìyànjú láti máa subscribe sórí péjì yìí lẹ́ẹ̀kan sí Imam Olúwakẹ́mi TV, kẹ́ẹ̀dẹ̀ máa share rẹ̀. Pẹ̀lú ògo ọba Allah subhanahu wa ta'ala, ìwòsàn Ọlọ́run yóò jẹ́ kó jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa o. Inshallah, wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.